nítorí Ọlọ́run mo yọ̀ǹda wàláì mo yọ̀ǹda ẹ̀ṣẹ̀ mo yọ̀ǹda ẹjọ́. Now, látara bàbá wa ọ̀tẹ̀ mo tún kí gbogbo àwọn àfáà tí ń bẹ níkàlẹ̀ Ọlọ́run bá láàánú jùlọ ó túbọ̀ ṣàánú wa jù báyìí lọ. Gbogbo obìnrin tó wà níbí mo fi ti màmá wa ìyá wa Alájà Sàláwàtù Àbẹ̀ní mo fi kí gbogbo wa. Bóyá Ọlọ́run má máa jẹ́ tẹ́, Ọlọ́run má máa jẹ́ tí, Ọlọ́run má máa jẹ́ ìkàwé oúnjẹ káyé ìyóyè mi kalẹ̀. Ọlọ́run má máa jẹ́ tẹ́, Ọlọ́run má máa jẹ́ tí, Ọlọ́run má máa jẹ́ ìkàwé oúnjẹ káyé ìyóyè. Ọlọ́run má máa jẹ́ tẹ́, Ọlọ́run má máa jẹ́ tí, Ọlọ́run má máa jẹ́ ìdáwọ́dọ́, Ọlọ́run má máa jẹ́ ìrágó, Ọlọ́run má máa jẹ́ ìtàgbàgbọ́, Ọlọ́run má máa jẹ́ ìmọ̀ríṣẹ́, Ọlọ́run má máa jẹ́ tẹ́, Ọlọ́run má máa jẹ́ tí, Ọlọ́run má máa jẹ́ ìdáwọ́dọ́, bóyá gbogbo ní Ọlọ́run ọba, Ọlọ́run ọba láti kú, Ọlọ́run ìwọ láti jẹ́ gbogbo ní ọba rẹ̀. Ojú ọmọ òbí ti wá, ẹbí ọba tí mo ti sáyé, ẹni bá lóòrùn rẹ̀ ló pẹ́, nítorí àìlọ́dá, tàbí torí inú ìṣúra kan, tàbí torí ìṣàbánìyé, ó ṣòro lọ sílé ẹjọ́, ààrẹ kan fún lọ́dún mẹ́jọ, àṣìlẹ̀ nìkan tó lẹ́sẹ̀, ẹni tí wọ́n ń fún lóúnjẹ, lóúnjẹ ń gbà fún ìdájọ́, ìgbà yẹn yá fògbó fọ́lọ́run. Àdúgbò lọ sí mọ́ṣúárì, ó lọ òkú ọba dáná, ẹni lówó tó fowó sílẹ̀, ó lọ òkú owó India, tó fìyà ẹ̀ sílẹ̀ gbogbo, ó lọ òkú ìgbà èsì, ó fi bàbá sílẹ̀ gbogbo, ìbànújẹ́ tí wọ́n ní wọ́n, lẹ́dà tó rí ìdarí wà mọ́, tó bá òde lálàáfíà. Ọ̀rẹ́ mi kò kọ́ tó bẹ́, kò sẹ́ni tí ò ní gbọ́tì láyé, òyìnbó ọba àtìgbò, àìmàsìkò ló dánú wa. A ò bí ní ilé ayẹyẹ, àwọn jẹun tó dórí. Ẹbí pé Ọlọ́run má máa jẹ fún èṣù, Ọlọ́run ló bẹ̀ sí, Ọlọ́run ló máa jẹ ẹgbẹ́. Abẹ́rẹ́ wá sí ibi méjì lórí ìgbàgbọ́ àdúgbò. Óyá ẹni ayé ìyá tó máa ṣọ́ra. Ẹni ayé ìyá tó máa ṣọ́ra. Ìyàlá ìlú fi iṣẹ́ nìkan. Ẹni ayé ìyá tó máa ṣọ́ra. Àwọ̀lá. Ìsirà. Ìláyé orí mi lọlẹ̀, owó lè mi nìkan ṣe láti ṣe Ọlọ́run. Orí mi lọlẹ̀, owó lè mi nìkan ṣe. Kí o ti bá ètò pé ọ̀rọ̀ mi, akẹ́kẹ́rù mi lọ́dọ̀ orí mi lọ́yẹ̀. Ẹ̀fọ́ mi ò yí ìbànújẹ́ láìpẹ́ ọ̀rọ̀ ẹ̀. Lórí àwọn ẹ̀kọ́ ọmọ nígbà ẹ̀kọ́. Lórí ọ̀gbìn ìfẹ́ ọ̀gbà lóòrùn. Lórí ẹgbẹ́ wa sí pẹ́sidẹ̀ntì ẹgbẹ́ wa. Ìyàmídé láìpẹ́ ọ̀rọ̀ ẹ̀. Wọ́n lè gbé ìwé ìtàmì ìgboro lọ́wọ́. Wọ́n lè gbé ìlú kíláàsì ìbòkì bọ́lá. Ìdàgbàjẹ́ tí kì í jẹ́ bẹ̀rẹ̀ ìgbàgbẹ́ lọ. Bọ́lá mọ̀ kàkà òṣì dákẹ́ bọ́lá ló. Mo kàkà òṣì dánù ẹgbẹ́ bí kàkà òṣì. Àjàṣe rí bá. Bọ́lá dé. Èmi ti kàkà òṣì dánù gbogbo ìrẹ́pọ̀ kàkà òṣì dánù ọ̀dà kàkà òṣì dánù. Ọmọ oníkà ìbá. Láyé àgbáyé ìsàlẹ̀ àlọ́ wà ní kàlẹ́kùtì wà fọ̀dí lórí ìjọsìn lọ. Bàbá wa kà mọ́ dé. Àforíjì ìlú kọ́mọlédè
káwọn tí òdìbò lédè ó lè bí ó dé ibi tí wọ́n dé nígbà gbogbo ìtakùn tí ó ṣe bí àgbà náà ó lè ta ní kò ní dùn. Bàbá wa gbàgbó dáńtọ́ gbogbo lágbóló orí ló dé èmi lè fi mọ èdè dábà fún tábà kí n fowó tábà ara tábà dákùnkùn. Fànàfànà máa já tó ń tòun ní máa bọ́ tó ń tòun. Ọlọ́gbọ́n ní fagbọ̀n káwọn ọmọ ọlọ́gbọ́n nínú àgbọ̀n ní bí àgbọ̀n. Agbọ́dá lọ́gbọ̀n mọ́ fún mi àgbọ̀n bọ́jú. Kọ̀ǹtà nímọ̀ fún mi àgbọ̀n alágbọ̀n omi àgbọ̀n mọ́ fún lágbọ̀n wọn. Ọ̀nà tí agbọ́n ta ní. Wọ́n gbàgbé àṣẹ kíkan kì í kan ọ̀rọ̀ abánisọ ní kankan dákọ́ má ní kan gbàkan kí n má ṣe wọ̀ ní ládùúgbò ìgbọ̀ngàn torí wọn nìkan nìkan náà lọ́kọ̀ ọ̀kan tó kọ̀ ní kọ̀rọ̀ mi ọlọ́run ọ̀kan. Onílé òní ojúbóró nílé òfìyé wọ́n parí lẹ́kọ̀ọ́ ọ̀nà wọ́n lẹ́ pàlọ́ ìsànsámo òkòkòrò. Ẹni ìgbà òní káyọ̀ ọ̀sà kò ọ̀sà ìwà mẹ́bí ni wọ́n rù. Wọ́n ní ojúlé òyò bí wọ́n bá ní Yorùbá rẹ̀ ọjọ́ òòjà. Ó sì sọ wípé olórí àkọ́kọ́ olórí wọ́n ní Yorùbá ẹgbẹ́ òde wọn tó yẹ. Ẹgbẹ́ ayé tó máa mọ ọ̀yà mi. Bá sì yàtọ̀ sí ọ̀rọ̀ mi ṣe ní. Ìyá tí ó ṣẹlẹ̀ sí ní lórí níwájú wa ètò. Àtọ́kẹ́ ọlọ́gbọ̀n ní ẹ̀yìn gbẹ̀mí ẹ̀yìn. Ọlọ́gbọ̀n ní ẹ̀yìn. Ọlọ́gbọ̀n ní ẹ̀yìn. Ọjọ́ ìlàwọ̀ báwo ni ó ti rí? Ẹ̀yin òbí alẹ́gbẹ̀rẹ̀ ọ̀hún. Òbí lárí kò sẹ́ni ìlú àwọn ọmọdé. Àwọn ọmọdé. Ọmọ ẹgbẹ́ ọ̀dọ́ ló ti dàgbà yé o. Àwọn ọmọdé ẹgbẹ́ gbòòrò ní sọ̀tọ̀. Bóyá ọjọ́ ọ̀la àwọn abẹ́mọ ni ó ti rí. Ẹ̀yin òbí ni ó gbọ́. Òbí lárí. Àwọn ọmọdé ẹgbẹ́ gbòòrò. Bóyá wọn ò rí pé ẹni fura ẹ̀kọ́ fún mi nínú àǹtá òfurá. Àǹtá òfurá. Àǹtá òfurá. Àgbàdé ìfúnpamọ́. Àǹtá sọ̀rọ̀. Yàrá ìfòjókòó tí wọ́n máa ń jẹ́ ìrìn. Ẹ̀rọ àbìnú sọ bẹ́ẹ̀ láyé dábẹ́ parẹ́. Oríṣiríṣi àwòrán àti èyí àrùbí gbọ́dọ̀ tó ti gbòòrò. Ní ibi ọ̀pẹ ní ẹ̀sẹ̀ ìfọ̀dọ̀. Oríṣiríṣi làwọn oríṣiríṣi. Àwọn tí ò kú ní tẹ́lẹ̀ gbogbo wọn ti kéèyàn àwọn tí ó kéde ìfọ̀dọ̀. Gbogbo wọn ti kéèyàn gbogbo wọn ti kéèyàn. Bàbá ọ̀tẹ̀ tó ń bú. Bàbá ọ̀tẹ̀ tó ń bú ọlọ́gbọ̀gbọ̀ ń jẹ. Bàbá mi ájú láti mú Muhammadu sí ibi nípa ìbàdà. Ó yàtọ̀ ní bàbá wípé àwọn abúlé àti ẹ̀rùfù rọ̀. Láìla ìlà láwọ̀ aláàbí. Àgbàwọ̀ ìbàdà ti ìbò. Àbílá ẹja lè pèpè. Ṣé ọkọ̀ tó ń gbàdúrà? Akọ̀ máa ṣàlàyé ìgbà tó kú. Ọba tó ń gbàdúrà tó bá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.